ìbà Elédùmarè ọba ògo ọba àjíkẹ́ ọba fẹ́rẹ́fẹ́rẹ́ ọba àdùàpè agbẹnimọ́dẹ̀yìn afúnimọ́ṣẹ̀rẹ̀gún ọba alógúnlọ́lá ní ìlẹ́yẹ ọgbọgba tí gbára àdúgbò abágbogbo tí fi yọmọ ẹ̀ náà fẹ̀. Elédùmarè ó ṣe gidi gan òun kò jí wá sí mọ́lẹ̀ àlàyé láàárọ̀ yìí. Adúpẹ́ ribiribi, adúpẹ́ rírí jẹ, adúpẹ́ rírí mu, adúpẹ́ rírí ná, adúpẹ́ rírí lò, adúpẹ́ àtìgbàdégbà. Elédùmarè ọba adúpẹ́ lọ́wọ́ rẹ o. Ìbà obìnrin àtọkùnrin, ìbà ọmọdé, ìbà àgbàlagbà, ìbà àwọn ìyá mọ̀pó, ìbà àwọn ìyá mi, àwọn afẹjọ́ ẹlẹ́yẹ tí wọ́n bàtà dẹ́ oníbàtẹ́ pẹ̀lú àti ìbánijà láì fọwọ́ kan ní ìbà lọ́wọ́ yín àti ìdímùjẹ èèyàn láàlú ògiri òkò dọ́ọ̀rẹ́ o. Èṣù láàlú abámbá fẹ́ bàtà kù dó bàmùbàmù. Ẹlẹ́kùn sunkún láàárọ̀ yìí ṣẹ́jọ ní mẹ́sùmí láàárọ̀ yìí sùn fún ìbára jẹ́ látọ̀ pa. Ilẹ̀ ọ̀gẹ́dẹ́ dọwọ́ rẹ. Wọ́n jẹ́ kọ́ wá àwọn àṣẹbí, wọ́n jẹ́ ó tẹ̀ wá o, wọ́n jẹ́ kí ilẹ̀ Yorùbá ó dàrú. Ilẹ̀ ọ̀gẹ́dẹ́ dọ́ rẹ, wọ́n jẹ́ ilẹ̀ Yorùbá ó dàrú o, àtúntún wí lẹ́ẹ̀kan sí. Ìròyìn kan tó wá lọ́wọ́ yàdóyàdó láti gbé ọwọ́ ọ̀rọ̀ lé àná ní ìlú kan tán pè ní ìlú Eruku ní Kwara State. Èmi ò tiẹ̀ tètè mọ̀ pé ìlú Eruku ìlú tó wà lábẹ́ Kwara ni. Mo rò pé lára àwọn ìlú tó wà nípínlẹ̀ Ọ̀ṣun ni, torí tẹ́ bá wo axis ibi tí Eruku wà, òun náà fara ti gbogbo bíbẹ̀ yẹn báńdìrì Ọ̀ṣun ní Eruku. Ọlọ́run ní jẹ́ ká burú wọlé Yorùbá o. Ní àná, àwọn jagunlábí, àwọn Fúlàní afẹ̀míṣòfò, wọ́n wọ ìlú Eruku lánàá. Ṣé mọ̀ pé à ń sọ̀rọ̀ yìí ní gbogbo ìgbà? Ẹnìkan pè mí láti Amẹ́ríkà ní kẹbí aago 8 alẹ́ àná. Mo wà lójú ọ̀nà, mò ń bọ̀ lé. Lẹ́ni yẹn pè mí tó ní bàbá àṣà, àwọn ń gbọ́ fèrèfèrè pé àwọn kìíní ń bọ̀ wá sí Oǹdó. Nígbà tí wọ́n wá sọ̀rọ̀ yẹn tán, kẹ́tọ́ ní pọ́n sọ̀rọ̀ tán wá sọ nú ọ̀rọ̀ wọn wípé àwọn wá rí Ọmọlúkà tó ṣe program kan níjẹta, pé nínú program Ọmọlúkà yìí àwọn gbọ́ àwọn kankan bẹ̀ níbi tí Ọmọlúkà ti ń pariwo pé wàhálà ńlá ń bọ̀ o, wàhálà ńlá ń bọ̀ o. Mo dẹ̀ sọ̀rọ̀ kan, mo ní tá bá ń bọ̀ wá sóńdó, tá bá ń kíyè sára pé Oǹdó náà ń bọ̀, ó lè jẹ́ ìpínlẹ̀ Ọ̀ṣun. Nínú àwọn fídíò tí mo ti ṣe sẹ́yìn, tá bá sọ pé wọ́n ń bọ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun, ó lè jẹ́ ìpínlẹ̀ Kwara ni. Wọ́n fẹ́ divert wa láti wọlé sí wa lára, wọ́n fẹ́ gé wa légè. Wọ́n mọ̀ pé Yorùbá pìpì ẹ̀ báyìí, wọ́n wá fẹ́ gé wa légè láti wọlé sí wa lára. Eléyìí tèmi wá fẹ́ sọ léde ni pé màá ṣàfihàn fídíò yẹn bí wọ́n pààyàn lérùkú lánàá, bí wọ́n pààyàn lérùkú lánàá àmọ́. Ṣùgbọ́n kámẹ́rà church, inú mi dùn sí nǹkan tí CAC ìlú Eruku tí wọ́n ṣe sínú church wọn. Wọ́n ní kámẹ́rà tó jẹ́ ká rí wọn dáadáa báyìí, kò ṣeé deny pé kì í ṣàwọn ni. CCTV kámẹ́rà yẹn, footage ìbọn ìwọ̀bẹ̀, everything, gbogbo ẹ̀ la rí. Gbogbo bí ìbọn ṣe ń sàn. Kìíní yẹn tó wá, kámẹ́rà yẹn tó wá pick voice. Àwọn CCTV tó máa ń gbé voice yẹn ni. Òun ló jẹ́ kí n like nǹkan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lánàá. Gbogbo bó ṣe ń ṣe ní kámẹ́rà yẹn pick. Church yẹn ṣe dáadáa gan. Wọ́n wọnú church yẹn tìbọntìbọn. Gbogbo báàgì táwọn obìnrin yẹn tó ráwọn èèyàn fádànù nígbà tí wọ́n rí pé ìbọn yẹn dún kòsẹ́kòsẹ́. Igbó. Wọ́n wọnú church, wọ́n kó gbogbo báàgì, gbogbo fóònù, ẹ̀rí wọn tán kó fóònù. Àwọn pípò yẹn kàn wá jà wá lógun Nàìjíríà. Ọlọ́run kó ṣàánú wa pẹ̀lú ìran Fúlàní. Ó lè ní wọ́n sẹ́, ó lè. Kẹ́tọ́ lè rélé tí ò ní ojú kòkòrò olè jíjà wọn pọ̀. Tó fi mọ́ àwọn eléyìí tí ṣiṣẹ́ ìjọba, tó fi mọ́ àwọn tí ń rìn kiri lójú títì lọ́dọ̀ wa, tá a rò pé èèyàn ni wọ́n. Kò jọ lè, kò jọ kán. Mo fẹ́ rọ ìjọba bàbá Bọ́lá Ahmed Tinubu
ara kan tá a sọ lánàá lélẹ̀ nínú program tá a ṣe lánàá àràpá rẹ̀ la rí yìí táwọn wèrè kan sọ pé kí ló tẹ̀mí ń sọ̀rọ̀ nípa bàbá Bọ́lá Ahmed Tinubu gbogbo gbà ṣé kò wá tó torí báyìí ṣé kò tó ìtorí because ẹ̀ ń gbèjà bàbá Bọ́lá Ahmed Tinubu gbogbo gbà adẹ̀ ń rí wàhálà àárí ipa nǹkan tẹ́lẹ̀ tọ́ka sí pé nǹkan pàtó rèé tí bàbá yìí ti ṣe tí tó jẹ́ nǹkan rọrùn forílẹ̀-èdè yìí kò sí. adẹ̀ ń sọ fún yín àbí common sense ò sí fáwọn èèyàn mọ́ ni. ẹ lọ sábẹ́ abẹ́ program ní program ẹ lọ mọ kọ́mẹ́ǹtì ìranu mẹ́ ìranu nǹkan tẹ́ ẹ lè defend. adẹ̀ pariwo kí ni yìí yóò bọ́ sórí nǹkan tẹ́mi kan fẹ́ èmi ò sọ̀rọ̀ lọ́bẹ̀ yẹn lénìí pẹ̀lú nǹkan tá a rí lérùkù yìí ilẹ̀ Yorùbá tó ti wà nóde ti wà nóde míì ní tí mo kàn fẹ́ káwọn tó jẹ́ ìkan wa kí wọ́n ṣe nísìnyí ni pé ẹ prepare ẹ jẹ́ àṣẹ ní pátápátá láàfojú kùnàkùnà ládẹ́tẹ̀ tójú ò bá fọ́kófọ́ ẹ má kí ẹ̀ anyway tẹ́ bá ti rí Fúlàní ẹ clear wọn because káwọn wèrè ó tó lè wọlé wọn máa mọ̀ why tí wọ́n yé hàmọ́ Fúlàní ṣe bínú gbọ́ wọ́n gbà kí wọ́n tó wọ eruku máa yé ga Fúlàní tá a bá kàn nínú gbọ́ yẹn ni tẹ́ bá kò láti ìgbà yẹn lọ́dọ̀ wọn bíbá nípínlẹ̀ Ọ̀ṣun tẹ́ ń lọ sẹ́rùkú máa kan ga Fúlàní lọ ní títí tẹ́ fi dé eruku tẹ́ fi dé Ìrá nílùú Rashidi Yekini àwọn ọ̀nà wọn access eruku nìyẹn títí tẹ́ fi wọ àbòtó ọjà. Gbogbo àwọn agbègbè yìí báyìí sí báyìí tí wọ́n ti wà nù wàhálà. ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ọba gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ ọdẹ ládùúgbò yìí ẹ prepare ara yín ẹ fọkàn sí pé ẹ fẹ́ kó gun jalè bàbá yín ni ẹ má dúró de pé nìkan ń bọ̀ péjọba ń bọ̀ o ìjọba orílẹ̀-èdè yìí wọn ò rí nǹkan kan wọn àrò orílẹ̀-èdè kó níjànú mọ́ o kò sí bírèkì mọ́ mọ́tò wọn ti fẹ́ẹ̀lì bírèkì mọ́tò wọn ti fẹ́ẹ̀lì pátápátá completely. Ara àwọn kan tí mò ń sọjọ́ yẹn ni táwọn èèyàn tí máa ń sọ̀rọ̀ àkàn dédé sọ̀rọ̀ à ń sọ pẹ̀lú afẹ́ kí brain ọ̀pọ̀lọpọ̀ tó ti kú nínú wa kó jí ni àwọn kan wà nínú wa tó pé brain wọn ti kú pẹ̀lú ìjọba yìí tó jẹ́ pé amúkún mẹ́kọ̀ọ́ ni wọ́n á máa wíru wọ́n máa wíru nítorí pé wọ́n rí chicken jẹ́ nílé bàbá rẹ̀ ọ̀gbọ́n nǹkan táwọn èèyàn ń fojú wì nínú bó. Ìwọ́n tẹ́ pé pílàtì ọkọ̀ gbẹ látẹ̀kọ́ yóò gbẹ làbújá gbẹ padà wá sẹ́kọ̀ọ́ wàá máa dá sọ̀rọ̀ ọ̀rọ̀ lu ọ̀rọ̀ security kí ló mọ̀ nípa security aṣọ nǹkan tó ju àwọn èèyàn rí èyí ó máa defend ìjọba tó yẹ pé ojoojúmọ́ àwọn ò mọ nǹkan tí ń ṣẹlẹ̀ ẹ jẹ́ kí wàhálà yìí kó kọlu àwọn ọmọ tiwọn náà káwọn náà orí bó ṣe máa rí lára. wèrè kan ló ń dìfẹ́ǹdì gọ́ọ̀mẹ̀ntì bàbá Bọ́lá Ahmed Tinubu ó ní pásítọ̀ tí mo ń jókòó tí mo lọ síbi bẹ́rẹ̀ grandi pé acting ni pé wọ́n stage play ni nítorí pé ẹ fẹ́ dìfẹ́ǹdì ìjọba nítorí ẹ̀ mo sọ pé bàbá Bọ́lá Ahmed Tinubu nítorí bá gbogbo ìjọba yìí jẹ́ pátá òun náà ni káwọn èèyàn máa play politics ká máa fi gbogbo nǹkan ṣòṣèlú wàláhì kan tó bá jọba wọn jẹ́ nìyẹn gbogbo ká máa fi nǹkan ṣòṣèlú eléyìí òṣèlú ni ọ̀hún òṣèlú kò ní sí òótọ́ kankan gbogbo ìgbésí ayé yín àfòṣèlú ṣé àmọ̀ pé rọ́rọ́ pẹ̀lú òṣèlú ni ògbúkọ onírọ́ máa ń pẹ̀lú olóṣèlú ìka èèyàn aláìdá èèyàn aláìlóòótọ́ ẹ̀dá náà pẹ̀lú olóṣèlú ẹni tí ò fẹ́ ọjọ́ ọ̀la fọmọ ẹlòmíràn náà pẹ̀lú olóṣèlú ẹ sọ olóṣèlú kan tó ní èrò rere fún aráàlú rẹ̀ ẹ̀sọ̀ kan tẹ́ rírí
níjọ́ ti bá orílẹ̀-èdè bọ̀ tó bá yẹ pé gbogbo wọn ṣe ní èrò rere fórílẹ̀-èdè ní àná wà nù mẹ́sà wà lẹ́nìí a máa ń wíru àwọn wèrè kan wá wíru gbogbo èyí tẹ́ ẹ pátá bẹ́ẹ̀ kọ́mẹ́ǹtì mi wá sọ̀sọ̀kúsọ tí ló bá bí mi tán màá bẹ́gi fún yín gidi tí mi ò já wọ tí ó wọgbó lọ tàbí kó sẹ́ni wọn tírélà níta mọ̀ ṣe fúnra wá sí i nìyẹn a máa sọ fáwọn èèyàn wa pé kó ṣọ́ra èèyàn máa wá ẹ máa sọ kọ́mẹ́ǹtì dáadáa nítorí pé ìjọba fẹ́fọ̀ yín bàbá yín jẹ́ nídìí ìjọba ilé ìta bá lọ. èyí tẹ́ ẹ bá rí jẹkújẹ jẹ́ mbẹ́ ẹ dákẹ́ ẹ má dá sí àbátá àgbà àwọn abẹ́ ọ̀rọ̀ wọn ṣe lójútùú ẹ má dá sí. èyí tẹ́ ẹ rí jẹ nídìí ìjọba orí burúkú tó ń bá kiri ẹ má dá sọ̀rọ̀ wa ẹ kúkú mójútó ìlú ẹ rí gẹ́gẹ́ ṣe àwọn tí wọ́n máa mójútó sọ̀rọ̀ wa ẹ má dá sí ẹ má bú wa ẹ má àtákì wa. ẹni bá wá àtáàkì mi lórí kọ́mẹ́ǹtì nínú fídíò mi èpè tí ìjọkọ́ mo lè óyè máa bẹ́gi fún gidi níbi tá à ń bá a lọ èpè láàmà fi bára wa ṣe èpè ó dàbẹ́ pé nǹkan tó kàn tí ó jẹ́ kí ìlú yóò tètè rojú nìyẹn èpè tí ìjọ mo lè óyè wọ́n wọ eruku lánàá wọ́n dẹ̀ bí wọ́n pààyàn bẹ́ẹ̀ lísìn mẹ́rin ọ̀pààyàn àtìmọ̀ Sahara Reporter pìkì ẹ̀ lọ́rọ̀ tí mo sọ yìí ẹ lọ wò nínú ṣọ́ọ̀ṣì CAC èmi kàn fẹ́ gba àwọn èèyàn wa níyànjú ni pẹ̀lú ọ̀rọ̀ à ń ṣe church program ẹ̀ fún mo ti sọ́ọ́ tipẹ́tipẹ́ ní mọ́ǹtì ẹjọ́ ẹja wa very careful ọlọ́mọdé àrí láburú ẹja wa very careful gbogbo ẹ̀yin tẹ́ ń lọ rìdíìmù ní í ṣe pẹ̀lú ẹ̀mí yín o òdodo ọ̀rọ̀ mo sọ fún yín lẹ́yìn yìí o àwọn pásítọ̀ bóyá wọn ò fly out o kò sí nǹkan tó kàn wọ́n pa wọ́n pa kírísítẹ́nì pa mùsùlùmù kiri àfáà mélòó lẹ́rí tí ń jà fún mùsùlùmù pé wọ́n pa wọ́n àlùfáà church mélòó ní jà fún christianity tẹ̀rí tí ìbáṣepọ̀ tó wá láti India tí wọ́n ń kúnlẹ̀ nínú bẹ̀rẹ̀gírádì àwọn òkú tẹ̀ ń rí ọjọ́ kan náà wọ́n tún ní stage play ní ọlọ́mọdé wọn dára báyẹn lógbòdò láwọn olóṣèlú wèrè tó rọ́bìlì pé kò kọ ọbẹ̀ àwọn ló fẹ́ fọ́ tí ò yí ọ̀pọ̀lọpọ̀ táàtà láti dí kó yí àwọn èèyàn ni olóṣèlú ni mí card carrier APC member ni mí bó ṣe dúró yìí mo dẹ̀ ní káàdì mi lọ́wọ́ bó ṣe dúró yìí ìjọ tí màá fi hàn yín ẹ̀rú máa bà yín ẹ̀yin lọ́pẹ́ john ìyá yín bẹ̀rẹ̀ òṣèlú àwọn àti wọn bí sínú ẹ̀ ni à ń sọ nǹkan fún yín pé àwọn ilé ògbúkúrọ́ ó lé ní gbogbo wọn láti 1960 kéèyàn má rí iná lásán wọn ò rí iná Nàìjíríà tàn à ń sọ nǹkan fún yín pé ògbúkúrọ́ gbogbo wọn bìlíìfù èèyàn ṣèjọba tán yóò lọ máa ra lé sí Banana Island wọn lọ rà sí New York wọn máa rà sí kíní káàkiri wọn ní gbogbo wọn ní báǹkì àgbáyé ṣé èèyàn làwọn yẹn táwọn tẹ́ ń dúró dé ní ẹ̀pọ̀ fún yín lọ́jọ́ ọ̀la bó dẹ̀ ń sọ fún yín gbogbo gbà wọn ò ní fún yín lọ́jọ́ ọ̀la wọn ò ní fún yín ní ọjọ́ ọ̀la kankan gbogbo àwọn tẹ́rí tí kọ́mẹ́ǹtì tábẹ́ kọ́mẹ́ǹtì wa tí wọ́n àtáàkì wa wọn àwọn èèyàn ti gba ọjọ́ ọ̀la lọ́wọ́ wọn wọ́n ti jọjọ́ jẹjú ẹ̀ láàrin ara wọn àwọn tí rí jẹ nídìí mọ̀dàrú ni wọ́n ẹ fi wọ́n lẹ̀ tẹ́ ẹ bá ti jí anybody tẹ́ ẹ bá ti tó àtáàkì wa lórí kọ́mẹ́ǹtì lórí gbogbo program tá à ń ṣe yìí àti tèmi ní o yèyé dára ní o lórí kọ́mẹ́ǹtì anybody tí máa ń sọ̀rọ̀ nípa bí ló ṣe da táwọn èèyàn lọ ń kọ́mẹ́ǹtì náà dáadáa lábẹ́ kọ́mẹ́ǹtì wọn ẹ máa bá wa gbé wọn ṣépè ẹ máa fẹ́ pé ẹ máa ṣépè fún wọn bẹ́ẹ̀ ṣépè bá pọ̀ lórí wọn wọ́n ṣàdánù ẹ lọ́ máa àtàkì àwọn èèyàn à ń sọ̀rọ̀ pé nǹkan ò dáa ṣé bó ṣe kó rí rè ṣé bó ṣe láti jọ́ rè kéèyàn máa ṣèṣe lọ́wọ́ nínú chọ́ọ̀chì kẹ́ máa yìnbọn lu àwọn tí ń ti Ọlọ́run lọ́wọ́ kẹ́ máa yìnbọn lu wọn ẹ mú yẹn dàdúgbùlẹ̀ ẹ ṣe bí sími láyé dùn lọ́rùn ṣé ẹ̀rọ pé gbogbo àárín ní ìjọba ẹ̀dẹ̀ máa yan kiri ẹ̀ máa sọ pé 2027 tó ń bọ̀ káwá dìbò fún yín ilé lẹ́fìmọ̀ nílẹ̀ Yorùbá ilé tá a bá lọ yìí lẹ́fìmọ̀ ilé lẹ́fìmọ̀ màá fi fídíò yẹn hàn yín sí kẹrin yóò wọlé wá.
Oh, no, oh, wow. ṣé ẹ ti rí ibi tá a bá dé báyìí àbẹ́ rí fútéèjì nǹkan tó ṣẹlẹ̀ ní Eruku lánàá nìyẹn. ṣé ẹ ti rí ibi tá a bá dé ìtàwọn olórí burúkú kan wá ń kọ́mẹ̀tì lábẹ́ kọ́mẹ̀tì fídíò tí mo ṣe lánàá nìyẹn o. tá à ń sọ̀rọ̀ wọ́n nìyẹn kìíní yẹn tó sọ̀rọ̀ yẹn kìíní kan mo kàn ń wá ayé yín mo ń wá ayé yín ò wùyàn ayé ẹ̀yin òpùrọ́ kò wùyàn òpùrọ́ ni gbogbo yín bàbá yín láti 1960 tẹ́ ti gbàjọba ọ̀hún tẹ́ ti gba òmìnira ayé yín ẹ̀rí iná tàn iná lásán Ghana tẹ́ fún iná tanná lójoojúmọ́ ayé yín yẹn ẹ̀ wọ́n ń dìfẹ́ǹdì irọ́ tó yẹ kí irú yín máa wá tàwa máa dìfẹ́ǹdì irọ́
tábàlì ta ló fún Ghana náwó ní Nàìjíríà ni, ta ló fún Niger ná Nàìjíríà ni, ta ló fún Cameroon ní Nàìjíríà ni, iná Nàìjíríà dà, iná títí Nàìjíríà dà, èso tí iná Nàìjíríà wà tí gírídì bá fọ́ọ̀lù wọ́n bá kíní kan sọ sí kíní gbórúkọ àwọn tó ń ṣe ìsàjẹ́mù àbí nǹkan níjọ́ sí wọ́n ní wọ́n bá wọn sọ̀rọ̀ lọ́wọ́ wọ́n fẹ́ fún wa níjọ́ láti 1960 láti 1965 years ní Nàìjíríà ti wà wọ́n à ń tọrọ náà kiri níbi náà ṣe dáa àwọn tẹ̀sẹ̀ lọ ń wóyìnbó à lè dá iná wa tàn à lè dáná tàn àwọn ìjọba yẹn lẹ wọ́n ń dìfẹ́ǹdì olórí burúkú ẹ̀yà láyé bàjẹ́ kan wọ́n ń dìfẹ́ǹdì ẹ̀ ń dìfẹ́ǹdì ìjọba tí ò ní fún yín lọ́jọ́ ọ̀la ẹ̀ ń dìfẹ́ǹdì wọn iṣẹ́ náà kájọjọ bójú wọn jẹ́ báyìí kí wọ́n mọ̀ pé àwọn làwọn da orílẹ̀-èdè irú débi tó dé níbi irọ́ pípa àmọ́ wíru ẹ̀ mọ̀ wíru ṣé bá ṣe máa bá lọ rèé ṣé bá ṣe máa bá lọ rèé ẹ tún gbé 2027 dé ẹ gbélé wa lọ́wọ́ ṣé bá ṣe máa bá lọ rèé gbogbo yín pátá tẹ̀ dìfẹ́ǹdì ìjọba yìí ṣé bá ṣe máa bá lọ rèé kẹsùn inú ilé yìí kó wá ká ọmọ gbogbo èyí tẹ́ dìfẹ́ǹdì ìjọba yìí pátá ni Fúlàní ó pa ọmọ wọn kán lè mọ̀ pé kò dẹrùn bóyá tí rẹ̀ bá ṣẹlẹ̀ sí yín bóyá ẹ jẹ́ mà pé tòótọ́ ọ̀rọ̀ tá à ń sọ ọ̀rọ̀ ńlá ni gbogbo èyí tẹ́ ṣe yìí tí ìjàpá mi tí ìfata kanu mi tí ìfòye nǹkan kan kanu láàárọ̀ yìí gbogbo èyí tẹ́ dìfẹ́ǹdì ìjọba tó wà gbà yìí pátá tẹ́ wọ́n sábẹ́ kọ́mẹ́ǹtì wà dìfẹ́ǹdì ìjọba gbogbo yín pátá lọ́wọ́ Fúlàní ó tẹ àwọn ọmọ yín àbí ìran yín kan kẹ wá rí bí ṣe máa rí kẹ́yìn náà ó lè fi ilẹ̀ kẹ mọ bí tí máa rí lára àmọ́ sọ nǹkan kan fún yín èyí ó máa rò pé bóyá à ń tawẹ́ wá ni ẹ lọ́wọ́ tó ṣẹlẹ̀ lérùkú lánàá náà ẹ lọ àwọn ìyá arúgbó tó wà ní tọ́tì jẹ́jẹ́ ẹ wò ìyá tó sáré gbẹ̀yìn yẹn ẹ wò bí ìyá yẹn ti ń sáré lọ ẹ lọ wo fídíò kan màá tún fi hàn yín sìn ẹ wo kan táwọn Fúlàní yẹn ń dánwò lórí oko pẹ̀lú àwọn tó nílẹ̀ àwọn yẹn ń ṣàlàyé fún yín pé àwọn ò fẹ́ kẹ́ kó màálù wọ inú oko àwọn mọ́ ẹ ń bá wọn jiyàn pé kò sí tí wọ́n lè ṣe mò ń sọ fún yín pé ìgboyà tó wà nù bàbá sọ́jà tó fèsì Wike ló wà nù àwọn náà ẹ ń bá mi jiyàn pé rọ́ni ẹ wo eléyìí tí mo fẹ́ fi hàn yín kẹ́ wò lórí ilẹ̀ onílẹ̀ tí ìṣẹ̀lẹ̀ bàbá yín ṣé yóò bá lè dán wò nílẹ̀ Haúsá káwúsá sọ pé má tọ̀ síbẹ̀ mọ́kọ́ wá ní àrárá ọbẹ̀ ló ń tọ̀ sí wá sí kọ́ wọn bẹ̀rẹ̀ pé kó mọ̀ bínú ni kọfìnrin láàyè lọ wábì kan tó wà tọ́sí lọ yanjú ọ̀rọ̀ ara rẹ̀ bọ̀ tó bá ṣe lè gbà lórí ilẹ̀ nílẹ̀ ẹni ìwé ẹ̀dá máa wà àwọn bílí pa àwọn làwọn níní ní ìgboyà yẹn sì máa ń wà wájú wọn à ń sọ nǹkan fún yín àwa rínú àròdé nípa tí ń ṣẹlẹ̀ ẹ̀yin ò rí tá a bá fún yín ní information kì í ṣe kẹ́ wá kọ́mẹ́ǹtì láti mú ẹ̀mí ìrẹ̀wẹ̀sì báyàn àwa kọ́ lẹ́ mẹ́mí rẹ̀ wẹ̀ tì bá tọ́lá wa ti àwa ọkàn tiwa ti di kì í ṣe àwa lẹ́ fi sweet mouth ọ̀rọ̀ olóṣèlú lẹ́ fi bá sọ̀rọ̀ kì í ṣe irú wa mọ́ àti kọjá gbogbo level yẹn àwọn tí ò ní ìrírí lẹ lè dánrù yẹn wò irú yẹn wò sí ẹ lọ wọn tó ṣẹlẹ̀ káàkiri kọ́lọ́run Elédùmarè kó ṣàánú wa lórílẹ̀‐èdè yìí kó wọ́n jẹ́ ká máa rí wúrú jákujàku ẹ wo fídíò tí mo fẹ́ fi hàn yìí. tó bá tẹ ọ̀gá òtiwa ìwọ tiwa kò tiwa là àmọ́ ní ìsìn lọ́dọ̀ ta ni ìwọ tiwa lọ́dọ̀ tó bá dé ọgọ́ òtiwa ìwọ tiwa. ọ ní kẹ́ ẹ má da màálù kọ́gá yín ẹ pé ọ̀gá yín kó máa bọ̀ ṣe gbọ́ irọ́ ó ní kí n lọ pè ńgbà yẹn ẹ̀gbọ́n nǹkan tó ń sọ ni. Gbogbo kómi lẹ ti bàjẹ́. Ẹ má bàa sọ gbogbo yẹn o. Kí lẹ̀ ń bá sọ gbogbo yẹn fún? Ó ní kọ́ kó ń bí báyìí. Tí Fúlàní bá ti lé wa lórí ilẹ̀ wa, pé ká kúrò lórí ilẹ̀ wa. Ṣé ẹ̀rọ ọmọ yẹn ṣe rí ìgboyà tó ní láti fèsì àwọn tó nílùú? Wọ́n ń bá àwọn mẹ́rin yẹn sọ̀rọ̀ pé kí ló tán kó màálù wọ àdúgbò ṣé wọn ò ti sọ fún wa pé ká má kó màálù wọ bíbẹ̀ mọ́ ẹ wo bí wọ́n ṣe ń react
mò ń sọ fún ipò ọmọ sọ́jà àjọ sí Yerima pé ẹ̀jẹ̀ Fúlàní ló wà lára ẹ̀ níjú kó mọ̀ ṣe bó ṣe ń ṣe yẹn. Ṣé ẹ rò pé tó máa fún un ní ọ̀dà pé kó pa Wike náà kò ní pa á pa tí òsì ti ṣẹlẹ̀. Irú kọ́rẹ́ẹ̀jì ẹ̀ náà wọ́n ní tí ọlọ́pàá dúró tó fi pa Deborah ní Sokoto. Nígbà tó pa Deborah Sokoto ṣe ẹ̀rọ ọba Sokoto kó sọ̀rọ̀. Tálẹ̀ yín rí ilé Haúsá tó sọ̀rọ̀ lé lórí pé nítorí ṣe yóò dáa. Dùgbò wọ́n ń kọ̀ndẹ́mù òkú yẹn lọ wípé kò yẹ kó bú ànábì. Wọ́n ń kọ̀ndẹ́mù ẹ̀. Wọ́n ṣẹ̀ríà ni. Wọ́n ní kí táwọn ọmọ yẹn ṣe dá. Ẹ̀rọ ọlọ́pàá kankan kó rí yàn mú. Kéèsì yẹn dà ní kóòtù dọ́là ní Nàìjíríà. Sáwọn tẹ́ ẹ fẹ́ ká máa bá gbé lọ nìyẹn. Àdèmọ̀ sọ nǹkan fún yín. Àwọn wèrè olórí burúkú kátà yìí wọ́n ti bàjẹ́ títẹ́ là ń fàyè àwọn tọmọtọmọ. Wọ́n àmọ́ wá kọ́mẹ̀ntì lábẹ́ kọ́mẹ̀ntì sọ fún mi pé ìjọba Tinubu ṣe dáadáa. Níbo ló ti ṣe dáadáa? Ayé yín burú ẹ̀ rẹ́rìn. Ayé yín bàjẹ́ lójoojúmọ́, wọ́n ń bọ ọjọ́ láàrin àjọ àwọn ọmọ yín jẹ́. Ẹ̀wọ̀n àfi ṣàwẹ́wà ìfẹ́ rẹ́rìn, inú yín ń dùn. Àwọn oníṣọ́jú báyìí lọ lórí ìkànnì ilé nìyí títí tá a fi máa mú àkọ́tún ètò míì wá. Èmi ti yín tòótọ́, Bàbá Àṣà.